أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wa ara lé Ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn náà tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó àdúrà ti wa òun náà ni a máa ń ṣe gbogbo gbà pé ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjọ máa yọrí sí dáadáa bọ́kọ́ ọlọ́njọ́ kó má jà pòfo kó má jà rúfo ọlọ́njọ́ má jà túta òfo ọlọ́njọ́ má jà kọ́rọ̀ wa kó gúnlẹ̀ sébùté òfo ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run àkí gbogbo wa dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń jí tẹ́ ń lọ síbi bísínẹ́sì ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ ń jẹ ń tẹ́ máa jẹ lẹ́ ń wá ọlọ́májẹ pàdé tó máa jẹ yín ọlọ́lá haúlá wàlá kúwátà ìlà bìlà ìlà ní ilẹ̀ azim gbogbo ẹ̀yin brothers wa sisters wa àkí yín dáadáa ọlọ́njọ́ máṣá máa yọ́nú sí wa gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ̀ ń tajà ọlọ́njọ́ máṣá jẹ́ máa ta ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọlọ́njọ́ ṣe gbogbo wa lẹ́rú ọlọ́run má ṣe wa lẹ́rú iṣẹ́ ọlọ́run má ṣe yín lẹ́rú iṣẹ́ o ọlọ́run má ṣe yín lẹ́rú ìjọba ṣe gbogbo wa lẹ́rú ọlọ́run ọlá àti tóbi ọlọ́run ọlá àánú wọ ọlọ́run àkí gbogbo ẹ̀yin brothers wa sisters wa everywhere in the whole world kò sẹ́ńtà àkí o kíṣọ ọlọ́run àánú ọlọ́run máa bá gbogbo wa Allahumma àmín náà kíṣọ ọlọ́run àánú ọlọ́run ní nígbà tí mo rí fídíò tí ta ni mo sáré ṣẹ̀ tó ń show anger face lórí pé mo kọ justice for Saheed Shittu nígbà tá lè rí tábà ti lè rí justice for Umuli Fitinatu àwọn Umuli Fitinati àbí Umuli Fitinata àwọn Umuli Fitina tábà ti lè rí justice for Umuli Fitina eba tábà ti lè rí justice for Umuli Fitinati àbí àwọn Umuli Fitinata àbí Umuli Fitinatu ni tábà lè rí justice for tó lè pariwo yẹn kiri ó yẹ ká lè rí justice for Saheed Shittu àbí òun rèé human being lòun ṣé human rights lèmi ni àbí kí lè máa pè mí human being lòun àbí human beings ṣé mi yẹ human rights lèmi ni àbí human gari àbí human ẹ̀bà lèmi náà fi lè rí justice òun human beings àbí human being lòun ṣé mi human rights lèmi ni lèmi náà fi lè rí justice tó ń pariwo kiri mo rí àwọn onírànù tó Saheed Shittu ti sáwọn inú wọlé ló wà ó wá gọ Saheed Shittu ó wà nínú àpáta mo rántí 20 ìgbà wo lọ̀rọ̀ Osama bin Laden yẹn ti ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ó dà pé 2002 tí n bá ṣe mistake àbí 2011 àbí 9/11 kí ló ṣẹlẹ̀ ṣe 9/11 mi rántí story yẹn tí Osama bin Laden bọ̀lá Amẹ́ríkà tọ́jọ́ ń jà wọ́n ní ó ti kó ní Afghanistan ló wà ó wá sáwọ inú àpáta ló wá sáwọ lọ
wọ́n wá ń wọ́ Osama bin Laden. Osama bin Laden wà nínú àpáta báyìí, inú àpáta ló wọ̀, ó wá ń gọ sẹ́yìn Osama bin Laden wá ń gọ, ó wá ń gọ. Àwọn Amẹ́ríkà ní lọ́wọ́ yìí àti lọ ṣe mísáìdì kan tẹ́ pé tábà yìí lu àpáta yẹn báyìí ó máa penetrate àpáta yẹn, ó máa wọ inú ilẹ̀, ó máa blow ẹ̀, ó máa ṣe kíní kan pẹ̀lú àwọn àti gbogbo sophisticated missile wọn tó láwọn yìí ṣé wọ́n rí pa nígbà yẹn pẹ̀lú gbogbo ammunition wọn ṣọ́ rí pa torí ẹni tọ́lọ́run ọba ò bá mú, ẹni tọ́lọ́run ò bá pa, ẹni tọ́lọ́run ọba ò bá ru aburú rò, tí gbogbo ayé yìí bá ru aburú rò. Mo gbádùn ọ̀rọ̀ tí program Dr. Alifulani tí mo rí ní ìjọwọ́ náà. Mo gbádùn ẹ̀. Wọ́n sọ̀rọ̀ pa pé wọ́n kóòtù àdìsí ànábì. Tánàbí ṣe pé tí gbogbo tánàbí ń bá mi ìrántí kan náà wọn sàbẹ́ kékeré. Àwọn ọ̀dọ́ yẹn nígbà yẹn kọ́lọ́ ń jọba yọrù sí gbogbo wọn papọ̀. Ànábì wa ń bá wọn, ó wá ń sọ fáwọn ọ̀dọ́ yẹn pé tí gbogbo ayé bá pawọ́pọ̀ tó bá náà wọn fẹ́ ṣoore fún ẹ, wọn ò lè ṣe é. Àfi tọ́lọ́run bàbá kọ́lé ẹ lórí. Tó bá tún wá yíbírí kòtò, tó tún yíbírí kòtò, tó bá náà wọn fẹ́ ṣèkà fún ẹ, wọn ò lè ṣe é. Àfi tọ́lọ́run ìkà, àfàbúrú tọ́lọ́run bá ti program ó tùpọ̀ máa bá ẹ. Tọ́lọ́run ò bá kọ nǹkan lé ẹ lórí, táwọn èèyàn bá wá ń sáré sọ́tún sáré sósì kíní kan a máa mú, a máa fún, a máa jẹ, a máa sún. Ṣebí tọ́lọ́run bá kọ lé ẹ lórí ni, ṣebí tọ́lọ́run bá kọ fún ẹ pé ó máa ṣẹlẹ̀ sí ẹ ní jẹ́ tó fi gòsì kó tó tún mi wò. Ó mọ̀ lè fèjì ládùn orí eléyìí ṣe rúgò tó máa ń lò ó mú lè fèjì náà tù, eléyìí ẹrù ńlá lélẹ́yìí o. Ó mú lè fèjì náà sórí pé ẹrù ńlá lélẹ́yìí. Ẹ̀kọ́ ń ṣàwọn ètò máa ń fi sójú tó máa ń fi ṣe rọ̀bọ̀rẹ̀bẹ̀ ẹ̀. Ó máa ń fi gò sójú tó máa lọ kan àwọn Igbo media àbí kíní kan jàjà ti tẹ̀ ṣe. Ok? Ẹni tọ́lọ́run ọba ò bá tí ò bá ru aburú rò, tẹ bá plan aburú lé lórí, tẹ bá gbogbo tẹ bá lè wù kẹ́ plan lé lórí, àfi tọ́lọ́run ọba bá ló máa ṣẹlẹ̀ sí. Tọ́lọ́run ọba ò bá ru aburú ròyàn, tẹ́yìn rò ó rò ó, ṣebí tọ́lọ́run bá bá program ó túnbọ̀ kádàrá ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí. Ṣe bẹ́yìn lẹ́ ń kà á. Wọ́ ẹ̀ tó jẹ́ pé ọwọ́ ti ń ní irú yín ní ọwọ́ ti ń ro láburú lẹ́yìn wá program ó tún aburú látọwọ́ ara yín léyàn lórí. Ṣé irú yín ṣó tọ́ sí yín ẹ̀rẹ̀ pẹ̀lú ayé ní múlẹ̀ fìtìnà tù. Àwọn múlẹ̀ fìtìnà orúkọ máa ń roni torí ọ̀tọ̀ ní orúkọ tẹ́lọ́ fún yín nígbà yín ni ìyá gbogbo àwọn mùsùlùmí gbogbo àgbáńlá ayé o, èmi ni ìyá yín, èmi ni ìyá yín. Ṣé ìyá rẹ ló máa ń ṣe irúwà tẹ́ ń wù? Ìyá kí ìyá ni yín torí ẹ̀ lẹ́ ṣe ń jẹ́ múlẹ̀ fìtìnà tó torí fìtìnà lẹ́ ń dálẹ̀. Ó múlẹ̀ fìtìnà wàhálà ló ń dálẹ̀. Ó wá ń ro aburú rò mí lémi tó jẹ́ pó mi, tó jẹ́ yọ mi, tó mú omi mi. Njọ́ ó gbàgbéjọ́ tẹ́bi ń pa ẹ́ tó ní tó fẹ́ jẹ ńlé tó sunkún wá bá mi. Ọ̀rọ̀ tó wà programọ́tù tó wà mọ̀bìlíyàn tó ti wà jẹ́ pé ó ti wà rẹ́gísítà níwájú Ọlọ́run. Ó gbàgbéjọ́ tẹ́bi ń pa ẹ́. Ó wọlé fetí náà ní ìjọ́ tí ebi ń pa ẹ́ tó sunkún wá bá mi pé ebi ń pa ẹ́ nídàájí kùtùkùtù. Ó wá jẹ́ káwọn èèyàn kan máa lù ẹ́ against me. Ó gbàgbéjọ́ tẹ́bi ń pa ẹ́ lóru tó sunkún wá bá mi. Ó múlẹ̀ fetí náà tó lébi ń pa ẹ́. Ẹlòmíì wo èèyàn kan béèrè pé kí ni túmọ̀ ó múlẹ̀ fetí náà? Ó múlẹ̀ fetí náà ni pé ìyá gbogbo àwọn oníwàhálà
ìyá àwọn oníjọ̀gbọ̀n ìyá jẹ́ pé òun gangan ni mọ́mí àwọn onífìtínà oníwàhálà ó máa túmọ̀ fìtínà wọ́n máa dààmú ìdààbò ìyá wọn ló jẹ́ ìyá tí mo ṣáà sọjá ó ṣáà ti yé ọmọ lè fìtínà ó ti yé wọ wàhálà àti ẹ̀ nìyẹn tó bá wá ṣe pé lágbájá ó lè sọ pé ìyá súwẹ́là ló ń jẹ́ ọmọ lè fìtínà ó lè sọ pé alájà fowóṣeré àdínì òun ló jẹ́ ọmọ lè fìtínà ó bá sọ pé alájà fúláwà tó rántí ni má dárúkọ ni wọ́n ti ní má dárúkọ ni alájà fúláwà ló ń jẹ́ ọmọ lè fìtínà mọ́ra rẹ̀ ọmọ lè fìtínà tà àwọn ọmọ lè fìtínà tù àwọn ọmọ lè fìtínà ọmọ rẹ̀ òun rántijọ́ tẹ́bi ń pa ọmọ lè fìtínà tó wá tó sunkún ebi wá ó wá jẹ́ káwọn olórí burúkú lù ẹ̀ èmi tọ́lọ́wọ́n bá tó dẹ̀ tọ́lọ́wọ́n bá ẹ̀kọ́ ń dára yín láàmú ni ẹ̀ ń dára yín láàmú lórí ọ̀rọ̀ mi ni ntọ́lọ́wọ́n bá àbúrú tọ́lọ́wọ́n bá ló máa bá mi ìtọ́lọ́wọ́n ọba kọ́lé mi lórí ẹ̀ lè ṣe kò ìṣe bẹ́ẹ̀ kéwú débẹ̀ ntọ́lọ́wọ́n bá ti ló máa ṣẹlẹ̀ sí mi ló máa ṣẹlẹ̀ gbogbo ìtẹ́yìn pílánì nígbà Saheed Shittu ẹmọ́jọ lọ fíìmù ní tẹ́ àti fíìmù ní ẹ lè rí kankan ṣe fún mi àfi tọ́lọ́run bàbá ti programọ́ tún lèmi lórí ẹ lè rí kà ṣe fún mi àfi kàtàlà aburú tọ́lọ́run bá ló máa bá mi ẹ lè rí dáadáa ṣe fún mi àfi dáadáa tọ́lọ́run bá ló máa bá mi gbogbo aburú tẹ bá lè wò kẹ́ máa ronú mọ́ ìdí yín tí yín ló máa jẹ́ tẹ bá ṣe ń ro aburú rò mí tí yín náà ló máa jẹ́ bàbá bàrí kọrin kan ó ní ọ̀rọ̀ mi dàkọ aláǹgbá kò ṣe jẹ ní tútù ẹni jàkọ aláǹgbá tútù àkó arapa ó ní kódà bó ṣe ṣáàyìn náà tó ti ń jẹ́wọ́ tó tọ́ ni o àbálàǹgbá bàbá bàrí ló sọ o tòró níranu ara ẹ̀ ó tún bá ní ó tún ti pọ̀fọ́ o Saheed Shittu ọ̀fọ̀ ló tún pa o ó tún ti pọ̀fọ́ o mo sọ pé nígbà tí mò ń kọ fíìmù Yẹmí Ẹlẹ́bùúbọ̀ tó ti ṣe tipẹ́ 80s tí mò ń wo fíìmù yẹn tó ń sọ̀rọ̀ fíìmù yẹn tipẹ́ tí mò ń kọrin pé tí àwọn yẹn sọ pé màá jẹjà bí wọ́n tiẹ̀ kú o màá jẹjà màá jẹ kú kí n tó máa lọ àwọn wèrè wọ́n ní ó ṣẹ́fà ni o kò sí tẹ́ lè sọ tí n bá tó bá jẹ́ pé mo ṣẹ́fà àbí mo ń lo oògùn ẹni ṣíríkù àbí mo ń lo anything bí ẹbọ àbí mo ń mú ọ̀ǹtù ṣé kó mo ti kó pọ̀ àbí mo di tírà àbí mo ń wẹ ọṣẹ àwúrẹ gbogbo àwọn ọṣẹ wèrè gbogbo ní burúkú tẹ̀ ń ṣe yẹn Ọlọ́run ò pa mí rẹ́ tìrantìran láti sìn bínú sí mi láyé kó tún bínú sí mi lọ́run ṣùgbọ́n tí n bá lo ọṣẹ àwúrẹ mi ò lo gbogbo ẹni tí ń ṣíríkù Ọlọ́run orin tó ṣe fún mi kéré bá mi wọ́n ní bá double triple fourple fiveple triple àbí sixple sevenple bá uncountable pu ẹ̀ bá double orin mi kó pọ̀ sí ìtọ́ tẹ̀lé lọ. Ṣé ẹ pé mi ò ṣẹbọ o ṣùgbọ́n tí bá ṣẹbọ Ọlọ́run pa mí rẹ́ láti sìn gbogbo tí bá kójọ parẹ́ tó bá pọ̀ mọ̀ ṣẹbọ parẹ́ tó bá pọ̀ mọ̀ ṣẹfà Ọlọ́run gbogbo tó fún mi pa gbogbo ẹ̀ rẹ́ fi bínú má wà parẹ́ kékeré o ìbínú ni kò fi parẹ́ pa gbogbo ẹ̀ rẹ́ tó bá pọ̀ mọ̀ ṣẹbọ ìbínú wọ Ọlọ́run fi pa mí rẹ́ pa gbogbo tí bá kójọ pa gbogbo ẹ̀ rẹ́ ṣùgbọ́n tí n bá ṣẹbọ àlékún ọlá Ọlọ́run má ṣe ṣe fún mi àwọn tó wá ń parọ́ mọ́ mi Ọlọ́run ò jẹ́ kó wá tọrọ owó lọ́wọ́ mi kí n tún fún wọn kó tún sunkún wá kí n fún wọn lówó tó bẹ́ẹ̀ Ọlọ́run á tún gbé yín wá tún wá tọrọ owó
gbogbo yín ni mo ń sọ gbogbo yín ẹ ń bọ̀ wá tọrọ owó lọ́wọ́ mi ẹ tó bẹ́ẹ̀ Ọlọ́run ló program ọtún ẹ bẹ́ẹ̀ ó rí gbà tí ó wúlẹ̀ fìtìnátà ó ní Saheed Shittu ọ̀sán lọ́jọ́ kìnnà náà ó ní Saheed Shittu ó ní gateman lé òun Inspector Eshumare kí ló happen mo ń ṣe program lọ́wọ́ ni okay mo ní Inspector Eshumare Inspector Eshumare ẹ fẹ́ wọlé ẹ jókòó àyè wá ẹ wá jókòó mo ń ṣe sẹ́fì ọ̀sán mi lọ́wọ́ ni o ẹ máa yẹ sẹ́fì ọ̀sán mi lọ jẹ́yẹ bẹ́ẹ̀ àfihàn bẹ́ẹ̀ ẹ kí máa ṣe sẹ́fì ọ̀sán mi lọ máa ní stop Inspector Eshumare ohun tí mo sọ ó ní gateman lé òun lè fi tí náà ó ní gateman kí náà ẹ lọ tí a fẹ́ jókòó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ yín báyìí ni o ẹgbẹ́ yín báyìí ni kẹ́ máa bọ̀ ní a fẹ́ jókòó ọ́fíìsà mi ò fẹ́ máa rí àwọn ọ́fíìsà mi máa rí wọn wàhálà àti ẹnìyẹn kò kọ́ ẹ mbẹ́ ó ní àwọn gateman ilé òun tí a fẹ́ jókòó ẹ jókòó síbi ọ̀rẹ́ ó ní gateman ilé òun o ó ní gateman ilé òun bó ṣe wà yẹn o ó jà fún gateman ilé òun jù mí lọ mo wò pé Ọlọ́run ṣé bó ṣe rí nìyẹn Ọlọ́run má mà járáǹkì mi gateman ilé òun mú lè fi tí náà ó jà fún jù mí lọ Ọlọ́run àṣà ìdàmí lọ́lá àwọn ọ̀dẹ̀ mọ́ ó ní òun rí mi òun lè fi tí náà sọ pé òun rí mi pé mo rí Saheed nínú ìdọ̀tí mo rí pé bí ń pa mo rí nínú ìyà ó sọ gbogbo ẹ̀ Ọlọ́run ní pé lẹ́nu ẹ̀ backwards kí ọ máa sọ kó kàn máa wí wóróworó láti ẹnu ẹ̀ wóróworó ni Ọlọ́run gbogbo tó sọ yẹn ọ̀rọ̀ ẹnu ẹ̀ nìyẹn kò ń ṣètò wọn Ọlọ́run ṣọ́ọ̀gà ẹ̀ ṣetán ni ọtí rẹ̀ dókè gbogbo tó ń sọ ọ̀rẹ́ òun sọ títí ẹ̀ lẹ́nu ẹ̀ ni gbogbo tó sọ yẹn lórí àwọn ti ẹ̀ ni kò sọ tòun Ọlọ́run ni òun sọ tiẹ̀ lórí àwọn ẹ̀ òun tó ń wíṣì mi nìyẹn gbogbo fátàwọn lọ́nà ní gbogbo ìwọ̀kúwò tó ń wò pa kádàrà oníkádàrà yẹn ó ń sọ lẹ́nu tiẹ̀ ni kò sọ tòun Ọlọ́run wa ni pé tó máa fi mọ̀ pé ẹni yìí ò jẹ́ nǹkankan máa wá tira báyìí á wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ àwọ̀ Ọlọ́run àgbàlagbè pé ohun tó ti sọ sẹ́yìn àgbàlagbè ẹ̀ àwa gbé wá báyìí kó wá sunkún ebi ṣebọ́ ọ̀tá ẹ̀ ló pè mí ní èmi ó lè mi ọ̀tá òun àbí ó wá gbóúnjẹjẹ lọ́wọ́ ọ̀tá ẹ̀ ó wá sunkún ebi lọ́wọ́ mi pé bí ń pa òun ó lè bí ń pa òun pé kò sí tóun fẹ́ jẹ ó sunkún wa fàlà náà tún láì àtàwọn ọmọ tó wà lé ní o pẹ̀lú àwọn ọmọ tó wà lé kó búra sí pé òun ò jẹ́nu owó yẹn òun ò fowó mi kò ń ṣe pé òun lòun wá pè mí ó tún parọ́ wáì tí ó dìfẹ́ǹdì ohun tí mo sọ ó sọ pé ó ní àwọn ọmọ wà ń bẹ gbogbo wọn wá ó wọn ní àmàgbowó lọ́wọ́ ẹ̀ ní ìdájí kùtùkùtù làwọn ọmọ ó sáàrin ọjà ni ó wà ní táwọn ti wó àwọn ń ra oúnjẹ lọ́wọ́ àwọn ti róúnjẹ 3 million gbà táwọn róúnjẹ 3 ó dẹ̀ ń parọ́ fáyé ó parọ́ fáyé àwọn ti róúnjẹ 3 million nígbà táwọn róúnjẹ 3 million tán oúnjẹ 3.5 dẹ̀ làwọn fẹ́ rà níbo ló fẹ́ kó oúnjẹ 3 million sí oúnjẹ 3 million wọ skul tí mo mọ̀ tó tóbi gbangba tó tóbi tọ́nà wọn bá fàlùbáríkà sí Daaru Naim wọ́n máa lọ ṣe shopping tí bá ṣe lọ bẹ̀ èmi náà máa ń wò èmi ò rò ní o pé wọ́n róúnjẹ 3 million kí náà porúkọ ẹlẹ́kọ̀ọ́ náà ìróòlù kí ni wọ́n ń wí o ṣó ń bú wa ń bí tó bá bú wa máa blọ́ọ̀kì ẹ̀ ni. ẹlẹ́ ń bẹ̀rẹ̀ bọ́ṣọ́ tó parí kéèsì kìnnì kan mi ń bọ̀
Jam block e kolo be lo that there to ba ti dele so ti bo. Ask your father if you reach home. Or ask Google. On 3 million. Òun ti rà sílẹ̀ òun ló jẹ 3 million. Gba àwọn òpó jẹ 3.5 làwọn fẹ́ rà. Ekini kan ó dẹ̀ ń pa irọ́ tó bẹ́ẹ̀ yẹn. Àbàtà bí ti irọ́. Akisabu ulamo le kasabi. Akisabu òpùrọ́ ọ̀gá gbogbo àwọn òpùrọ́ ulamo le kasabi. Ó parọ́ tó ó wá ṣe pé ẹni tó pè mí ìdájí kùtùkùtù jẹ́ fún mi ìdájí kùtùkùtù ni o ní ìdájí kùtùkùtù ló kí fóònù mọ́lẹ̀ tó pè mí tó sọ fún mi pé kí làwọn eléyìí ń wé ṣe ẹjẹ gbọ́n tí àwọn ní ìdájí kùtùkùtù jẹ́ gbọ́n tí àwọn ìdájí kùtùkùtù kíyàn kí fóònù mọ́lẹ̀ mọ́ ń bọ̀. Ẹ má bínú. Náà ọ̀tọ̀ àrọ̀dá ọ̀rọ̀ líle. Ìwọ tó sunkún ebi wá bá mi, ó wá ń bọ́ ta, ó wá ń pariwo justice for kìnìkan. Justice for Saheed Shittu o. Torí pé ìwọ obìnrin ó sọ pé mi Saheed Shittu. Ó ní pé tí Saheed bá tó bá ṣe program lọ́wọ́, tó bá gbé kíní sẹ́nu, codeine ni mo mu. Ìmọ̀ mu tí ni. Ọ̀tọ̀ ní kéèsì codeine. Ọ̀tọ̀ ní kéèsì ọtí. Wà á explain níbi tí mo ti mọ tí. Wà á dẹ́ explain níbi tí mo ti mu codeine. Ó ní pé màmá tó bí mi. Umuli fitina. Ó ní màmá tó bí mi. Ìwọ ló sọ o. Ó ní màmá tó bí mi o. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ó ní màmá tó bí mi àti àbá mi. Bó tó bá ń bára wọn ní nǹkan pọ̀. Pé àwọn méjèèjì wọ́n ti mu nǹkan yó. Wọ́n ti mu gbó. Ọmọ tó fi àtọ̀ igbó bí. Ó tún ná ọmọ ọdún 6. Ìwọ ló sọ o. Ó dẹ̀ máa proof ẹ̀. Olọ́mọ ọdún 6 mo ti mu gbó àti codeine. Ó máa sọ o. Slip of tongue kọ́ o. Ó máa ṣàlàyé ẹ̀ fún ìjọba náà o. Justice for Saheed Shittu. Ìwọ sọ bẹ́ẹ̀ olọ́mọ ọdún 6 mo ti mu gbó. Ó sọ bẹ́ẹ̀. Ìwọ ló fẹ́ náà rẹ̀ sọ o. Ìwọ náà máa ṣàlàyé ẹ̀. So, placard ni wọ́n gbé. Èmi náà mo ti placardlize ara mi báyìí. Èmi gan placardlize ara mi ni. Mi ò nídìí kí n gbé placard. Mo ń placardlize ara mi. Mo fẹ́ nu mi ṣe placard. Justice for Saheed Shittu. Lórí Umuli fitina. Umuli fitina ti. A Umuli fitina tu. A Umuli. Èmi gan ti placardlize ara mi báyìí. Yìí tún wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbà wọ́n yẹn pé ẹgbà mí o Justice for Saheed Shittu o àwọn aláìní iṣẹ́ tí gbogbo wọn gbé kinní dá wọn ò bí wọ́n pé ní tí wọ́n náà sọ nípa èèyàn kó nítorí òun náà tó fún elésì wọ́n ní wọ́n náà lọ ṣe ṣìnà ní ẹ máa gbọ́ ó sọ pé èmi náà lọ ṣe ṣìnà ní Àbújá ó sọ pé I'm only quoting what she said. Ó sọ pé èmi náà lọ ṣe ṣìnà l'Àbújá. Ó sọ pé èmi náà lọ ra ọmọ ni. Ókè o, ìwọ náà sọ pé èmi mu codeine. Èmi náà tí. Ó sọ pé pé mọ́mì mi àti dádì mi o. Tó bá fẹ́ bára wọn ní ìkọ̀pọ̀, wọ́n máa ń mu gbó. Ẹ̀yin tẹ́ gbé placard sórí yín dàrú ni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ṣẹ́yìn ò gbọ́ gbogbo tó wí ni sórí yín jọ burú pọ̀ ni ṣẹ́yìn ò gbọ́ tóun náà sọ orí yín ti dàrú gbogbo yín ni o gbogbo yín orí yín ó ti dàrú àti BBC Yorùbá orí gbogbo yín jọ dàrú papọ̀ wọ́n bí Umuli fitina orí ẹ̀ ò pé lọ sí BBC English ní England kó lọ síbẹ̀ kó lọ gbé placard kó sọ pé kó sọ ohun tó sọ nípa mi fún BBC English tí ẹ lé àṣọ́ṣì ń ta yín lọ sórí BBC England kí BBC England wá rí ẹ̀kọ́ wá ní ìwọ ọmọkùnrin ìwá ń bí
Nto sorry. BBC England ló máa lọ o. Wá wá lọ. Mo wá ní pé gbogbo yín tí ẹ tíkì dáadáa. Lájọ tẹ́ ti ń gbé ọ̀rọ̀ mi. Òṣì ń ta yín. Ẹ lọ sí CNN. CNN ò gbọ́rọ̀ mi. Press TV ní Russia ní Iran kò gbọ́rọ̀ mi. Al Jazeera kò gbọ́rọ̀ mi. Kí lẹ pè Al Jazeera ò ti gbọ́rọ̀ mi. Gbogbo àwọn kí lórúkọ ò gbọ́rọ̀ mi. Ẹ wá gbé mi sórí olóṣì ni ẹ ti limit mi gan. Láyé yín ẹ má tún gbé mi sórí BBC Yorùbá mọ́ o. Ẹ gbé mi lọ sórí international level. Ẹ gbé mi lọ sórí BBC England. Ẹ gbé mi lọ sórí CCTV ní China. CCTV lọ àwọn ní CCTV kí lórúkọ wọn. Ẹ gbé mi lọ sí international level. Ẹ fi mi lẹ̀ ẹ má localize mi mọ́ o. Láyé yín tẹ́ bá tún localize mi Ọlọ́run máa localize láyé ilé ayé yín ni. Orí yín dàrú ni. Ẹ wá ṣe mí, ẹ wá ń tún rúrú bí. Ẹ gbé mi lọ sórí international level. Ẹ bàbá international man lẹ́ ń bá ta ni. Ọlọ́run local ayé yín ni. Láyé yín tẹ́ bá tún local mi Ọlọ́run á local life yín ni. Ọlọ́run á local yín ni. Ẹ gbé mi lọ sórí international level. International man lẹ́ ń bá ta náà. Orí yín ò pé ni. Èmi international man tí mo wá láti international country. Àbí kí lẹ ń pè? Mo ní international man tó wá láti international country. Èyíbó burúkú kan ọlọ́mọ ayé aṣọ ìpọ̀ láwọn òyìnbó èbó. Ẹ gbé mi lọ sórí international level ní o. Níjọ́ tẹ́ bá tún gbé mi sórí BBC Yorùbá kò ní dáa fún yín. Ẹ gbé mi lọ sórí BBC English. Ẹ gbé mi lọ sórí BBC England ní o. Kò ń ṣe local o, mi ò fẹ́ local o. Ẹ gbé mi lọ sórí CNN. Ẹ gbé mi, ẹ ṣe press conference lórí mi. Kí wọn náà wá sọ tó sọ nípa mi tí ó fi jọ tí èmi náà fi fún ẹ lésì pé n tó sọ rèé. Ntẹ́mi wo èsì tóun náà fọ́ rèé. Ẹ wá ń gbé mi wá sórí local. Ayé yín ò ní dá. Ọlọ́run máa limit ìgbésí ayé yín ni. Èmi Muhammadu Jaya. Ẹ wá ń fẹ́ mi sórí local level. Ẹni pé Umuli mi ti náà. Ọlọ́run dárí àjò rẹ̀ rú ni. Àlùbáríkà ọlápá alábòsí ni ẹ. Mi ìdẹni ṣépè fún ẹ kó máa mú ẹ. Àdàbí tí bá jẹ̀bi ẹ ní Ọlọ́run ní dárí àjò ẹrú. Àdàbí tí bá jẹ̀bi ẹ lọ́lọ́run ní dárí àjò ẹrú. Àdàbí tó bá jẹ́ pé mi ò tún sẹ́tù pẹ̀lú ẹ lọ́lọ́run ní dárí àjò ẹrú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò ṣàbòsí pẹ̀lú ẹ ìwọ ló pe tí àbòsí ló wà pẹ̀lú àwọn alábòsí láti fẹ́ ṣàbòsí fún mi. Gbogbo ọ̀rìn àjò Ọlọ́run á dàrú ni. Ọlá ti tóbi Ọlọ́run láàánú Ọlọ́run. Èmi ni wọ́n òun wà òmùgọ̀ sí. Ó máa gọ ó múlẹ̀ fìtí náà. Ó gàgà o. Ọlọ́run á da ìrìn àjò ẹrú ni. Àti wọ́ àti gbogbo yín kẹjọ ń tìm. Ẹni pé kókó inú ẹ̀kọ́ yín àpá mẹ́kan ni. Ṣé pé ìjọ ní túmọ̀ pọ̀. Ẹni ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà ẹ má jọ lọ. Ó yà dí bí. Ẹ ti blọọkì mi mọ́ Nàìjíríà ẹ ló nínú ròrí àti dì mọ́ Nàìjíríà kò lè lọ ẹ. Mo dẹ̀ wá Nàìjíríà mo ń dún bí ẹdun mo ń rọ̀ bí òjò mo ń ṣayé mo ń tọ̀ síbẹ̀ fáwọn ìyàwó mi kò ń ṣe ìyàwó kan àwọn ìyàwó mi mo ń tọ̀ síbẹ̀ mo tún wá ní bàbá tọ̀ síbẹ̀ mo ń tọ̀ síbẹ̀ káàkiri mo ń jayé mi lọ. Mo wá sọ pé ẹjẹ́ mi mọ́ Nàìjíríà. Kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ pọ́n fẹ́ mi nílùú wa? Kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa? Ọmọdé fẹ́ mi nílùú wa, àgbà fẹ́ mi nílùú wa o. Bóun yẹn béèrè bí mo ṣe jẹ́gàn nílùú wa. Kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ pọ́n fẹ́ mi nílùú wa? Tó ń fẹ́ mi Nàìjíríà yìí. Ọmọdé fẹ́ mi ń bí, àgbàlagbà fẹ́ mi ń bí. Ẹ̀yin mo ń tọ́tẹ́ ẹ̀yin nìkan lẹ fẹ́ mi ń bí. Ẹ̀yin ológun ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin alábòsí ẹ̀yin nìkan lẹ fẹ́ mi. Mo ní kí ló lé mi nílùú wa o nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa. Kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa. Ó gbọ́dí ọ̀rọ̀ rí ní
ọ̀rọ̀ mi ti di gun eléegun sóko Saidi akínfigun eléegun sóko báwo ìwé náà ó ní ọ̀rọ̀ mi dẹ̀rù táwọn aláàbò ọmọ ń ta tó ń ta lọ́jà ẹnìkan kì í fẹ̀rù ṣebẹ̀ dájú ṣáká ẹni bá fẹ̀rù ṣebẹ̀ tó bá jẹ́ ń bẹ̀ àti gbogbo ẹni tó tún jẹ́ ẹ̀ níbẹ̀ gbogbo wọn apáyín ọgbọ́n tó wí gbogbo wọn máa kú ọ̀rọ̀ mi dẹ̀rù táwọn aláàbò ọmọ ń ta tó ń ta lọ́jà ọ̀rọ̀ mi dàkọ aláǹgbà tí ò ṣe jẹun tútù kò bá ìkòkò jẹ China tó ti ń jẹ wọn ẹni jẹ aláǹgbà tútù òun ga kó warapa abọ́gbọ́n ni ẹkùn ń dara yín láàmú mo dúró mi báyìí mo dúró tọ́lọ́hún ṣùgbọ́n tọ́lọ́hún bá ṣe tún àtọ́lọ́hún bá tó bá wọn lọ́hún pé Saheed mo fẹ́ jẹ níyà rọ́bì látẹ̀jì ani fitna tan lil qawmi zalimin wa najjini bi rahmatika min al qawmi zalimin min al qawmi al mushrikin min al qawmi jahilin Ọlọ́run jọ̀ọ́ mo fagbára ìwọ Ọlọ́run mo fi bẹ̀wọ̀ Ọlọ́run má jẹ́ ká pa àwọn alábòsí ìka mi fẹ́ gbogbo tó bá léwu kan ní ìwọ Owambuwa má wọrí jẹ́ blọ́kì Ọlọ́run o ilé ní rọlá sán má wọrí àblọ́kì Ọlọ́run o gbogbo tó bá léwu kan plan gbogbo ète wọn gbogbo tó bá léwu kan plan Ọlọ́run jọ̀ọ́ má jọ ká mi Rabbi la taj'alni fitnatan lil qawmi zalimin wa najjini bi rahmatika min al qawmi al mushrikin min al qawmi zalimin Ọlọ́run wọlá agbára wọ Ọlọ́run gbogbo ète yín ẹ má jọ lọ ẹ mú ini dára lẹ ẹ má jọ lọ ẹ mú kí ló dé mo tẹ wá wo ẹ̀yin Yorùbá mo fẹ́ bèèrè kíní kan lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá ni tó bá gbọ́ Yorùbá ó yẹ kí n fún ẹ tó bá lè bá mi mọ ìtumọ̀ kíní yẹn ní 50,000 láàárọ̀ yìí ni kí ẹ̀kọ́ tẹ̀ jẹ́ 50,000 kí n fún mo wé ẹ̀ tó bá fún 50,000 naira láàárọ̀ yìí ṣé o mọ tí wọn bá mo ti fẹ́ bẹ ebu ni mo fẹ́ yí bọ́ǹbù ebu mi ni o mo ti fẹ́ yí bọ́ǹbù ebu ni o orúkọ yẹn ni mo fẹ́ kẹ́ máa pọ̀ onítọ̀hún yẹn ṣé mo kíní kan nínú igbó táwọn èèyàn bá àwọn tó máa ń gbin rice tó ń gbin ẹ̀wà tó ń gbin gbogbo àwọn nǹkan sínú oko wọ́n máa ń ṣe kíní kan síbẹ̀ báyìí tó máa ń wọ kíní yẹn wọ́n máa ń ṣe kíní yẹn ó máa dàbí èrè kò ń ṣe èrè kíní yẹn máa ń mì báyìí wọ́n lè wọṣọ sí lára wọ́n á dé fìlà sí tẹ́pẹ́tàtẹ́kùn bá ń ti báyìí ó máa fi ń lé àwọn ẹranko wọ́n fi ń lé ẹyẹ kí lórúkọ kíní yẹn ẹjọ kí lórúkọ kíní yẹn báyìí tí ẹ pé tí wọn bá wà nù gbó tó bá wà nù gbó wà á rí kíní yẹn ní ìmí wọn máa fi bí ṣàwòrò sí kíní yẹn máa kíní yẹn wọn máa fi ṣàwòrò sí kíní yẹn ìmí máa tún yára báyìí tẹ pé wọn máa wá gba aṣọ yẹn máa ń tóbi jù lọ á máa ṣe báyìí bàbá pírẹsidẹ́ǹsì bó ṣe rí nìyẹn ń sin ọkọ̀ dàbí kíní náà tó máa wà nù oko yẹn pẹ̀lú aṣọ tó wù ọ kí náà pè ta ló mọ̀ lórí ọ̀rọ̀ mi tí gbogbo yín wá tí gbogbo yín kí lẹ ń pè màrìwò kọjá rẹ kọlọkọ màrìwò jákujàku wo ni màrìwò ọ̀pẹ nìyẹn màrìwò kọ èèyàn kan tún kọ lẹ́wù ọ̀pẹ mo tó pè lẹ́wù ṣọmọ kìíní tó máa ń kó jáde láti ń tọ́pẹ̀ lẹ́wọ̀ ọ̀pẹ òmò tó pè wọ́gán tó kọ́ ọkọ̀ lẹ́wọ̀ kìíní yẹn ó wà nù ọ̀pẹ báyìí ṣọmọ kìíní wọ́n máa fi dáná wọ́n máa fi ìtúwọ̀ ìwọ̀ lẹ́wọ̀ ọ̀pẹ wọ́n fi ń dáná ni ìtúwọ̀ sọ yẹn lẹ́wọ̀ ọ̀pẹ yẹn kọ́ fi lẹ́wọ̀ ọ̀pẹ lẹ́ mo gbọ́ Yorùbá kìíní yẹn nìkan ẹ̀kọ́ ní àlè mi mọ̀ àlè kọ́ ọ̀ mọ̀
àlè ọ̀nà pápá lè sóko yẹ kọ́ bóyá gbé kan sílẹ̀ báyìí wá gbé kan lé lórí kí èèyàn lè lọ ṣáàlẹ̀ èèyàn kan ní kùkùté kùkùté kọ́ kí lórúkọ kùkùté kọ́ ṣé kùkùté náà kùkùté kọ́ ẹ bá mi wá Yorùbá yìí èèyàn kan ní àlè kọ́ ẹ bá mi wá Yorùbá yẹn èèyàn kan ní ìjà mẹ́rin ìjí mẹ́rin ìjí mẹ́rin bọ̀ kùkùté kọ́ ẹ bá mi wá ẹ̀yin ọmọ Yorùbá original kí ló ń pè ọdẹ oko ló ń pè ṣọdẹ oko ló ń pè kí ni Yorùbá tẹ̀ ń kọ́ yìí tọmọ sóko èèyàn kan tún ní sọ tọmọ sóko ẹgbẹ́ iná kí lórúkọ ẹ ìrọ̀lẹ́ tí ìrọ̀lẹ́ bá ti rọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ bí ọwá ìrọ̀lẹ́ tí ilẹ̀ bá ti ń ṣú lọ kí lórúkọ ẹ ibi tóòrùn bá wọ̀ tó wọ̀ yẹn tí ò tí wọ̀ rórùn yẹn mọ́ but ẹ wá rí reflection òrùn yẹn reflection òrùn tí tó wá ìmọ́lẹ̀ gbòò náà pè tọmọ sóko but ilẹ̀ ti ṣú o but reflection yẹn yìí wá ń ta dé pé èèyàn yìí fi ń ríran akọ̀tẹ́lẹ̀ jọ fẹ́ gbà mí ni ìyẹn náà pè ní tọmọ sóko kò jẹ́ tọmọ sóko ìyẹn náà pè tọmọ sóko kò jẹ́ nǹkan tá à ń sọ ó ti mọ̀ pé kí èèyàn wọṣọ sí igi lọ́rùn báyìí kí igi yẹn kó máa ń ṣe láńgbáláńgbà ẹ bá mi wá Yorùbá kíní yẹn ẹjọ́ ẹ bọ́lẹ̀ ẹ bá mi wá Yorùbá ẹ èèyàn kan ní ṣìgìdì ń bo ṣìgìdì kọjá rẹ kí ló máa ń ṣe iyọ̀ ẹ̀yìn ògbà Yorùbá ìbọlẹ̀ ti wà ṣé kò sára kó mi báyìí ni ẹ bá mi wá oko ẹjọ́ ẹ dákun ẹjọ́ ẹ bá mi wá ará oko kan ẹ pé soko kí ló lẹ́yìn wí sí anyway tá a bá yìí ti rẹ̀ ń tó mọ̀ ẹni tó bá mọ̀ oúnjẹ ọ̀dà bá ti rí agbáwàsó láàrú kùtùkùtù ẹlẹ́ni eégún oko ń bọ̀ bóyá ó ní orúkọ tó ń pè ní ìlú káàkiri Ọ̀yọ́ ni mo fẹ́ jẹ́ kó ti bá mi mú orúkọ kìíní yẹn wá Ọ̀yọ́ original kọ́ mu wá látọ̀ Ọ̀yọ́ ẹni tó bá mi wá orúkọ tó ń pè lọ́yọ̀ bí àbá president ṣe rí nìyẹn ó wá dàbí pé kí ọwọ́ sọ sára agi kí wọ́n á ṣe láńgbàláńgbà ẹgbẹ́ ìwòran aṣọ wa ń pọ́n ọmọ yín lọ́rùn lórí ọ̀rọ̀ Saidi gẹ́gẹ́ wẹlé wéwé dollar for dollar naira for naira American kìíní kan onírànù kan parọ́ mọ́ mi ó ní Saidi Shittu ó ti bọ́sítà wá ń gba fíṣẹ̀ bí láì fún kéèsì tó ní èmi Muhammadu Jaya mi ì tí gba $1 lọ́wọ́ anybody pẹ́ fún mi lówó kéèsì tá à ń fà mi ì tí gbowó àwọn èèyàn ti ń pè mí pé so need the support àti gbowó ẹ̀yin lẹ́yìn tí mì lọ́rùn láì tí lẹ́ ń mì lọ́rùn ẹ wo gbogbo cases tí mo ní lọ́tún ló sì bó ṣe pọ̀ tó eléyìí ń fà mí tọ̀hún ń fà mí eléyìí ń fà mí gbogbo ẹ̀bọ̀dì wa ń fà mí Saidi Shittu o àdé ń dìde sí gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan pa gbogbo agbára náà wà àti pariwo orí íńtánẹ́ẹ̀tì ẹ ti lo agbára àṣàṣì ẹ ti lo gbogbo ẹ ń bọ́ lọ́hùn níwájú ẹ tún lo agbára connection ẹ tún bọ́ lọ́hùn níwájú èmi ò lágbára o bí mo ṣe wà ìwò bó dàbí ọmọ inú ugun lọ báyìí ọmọ tó pọ̀ lọ́mọ inú ugun lọ bẹ̀rẹ̀ wò mo rí tìǹtìǹ ní báyìí ni mo ṣe rí apá àwọn ẹ wá ń lé mi àrígbà bí wọn bá wẹdò títí bí o bá rí pẹ̀kú odò kó nítọ̀hún kó padà sẹ́yìn olúwẹ̀rí ló máa rí o tó nítọ̀hún bá fojú kó olúwẹ̀rí
àsàrà ìlú ló fojú kọ ohun ojú wa lójú rí ó lọ̀rọ̀ mi já sí ẹkùn ń lé mi ẹ bá wa mú o kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ẹni tọ́lọ́run ò mú wá ìtẹ́ ẹ̀ sọ pé ọlọ́run bá wa mú ọlọ́run ní kẹ́ lọ bẹ̀ kẹ́ wá ní àfẹ́ fọlọ́pàá mú àfẹ́ fi kọ́kọ́ mú ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ó ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú ẹ sọ bẹ́ẹ̀ jáde tẹ́ bá tó bẹ́ẹ̀ àbòsí lẹ fẹ́ ṣe ẹ̀yin ẹni pé tó bá yẹ pé ó ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú ẹni pé ọlọ́run á mú mi kò ní tó wákàtí kan pé ẹ sọ pé ọlọ́pàá má bàa dá sí àwọn abẹ ọlọ́run tó bá yẹ pé ó ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú ṣùgbọ́n tí ó bá ṣàbòsí fún wa ọlọ́run filẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ tó bá dá yín lójú pé nkún tún mú mi níyì tẹ́ bá jó nígbàgbọ́ òdodo ẹ wí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wí bẹ́ẹ̀ bọ̀ torí pé ẹ fẹ́ ṣàbòsí ọlọ́run wọn náà pọ́n fẹ́ ṣàbòsí fún mi gbogbo eré tó bá lè nǹkan sá ọlọ́run gbogbo agbára tó bá lè nǹkan lò ọlọ́run mo bẹ́ẹ̀ gbogbo connection tó bá lè nǹkan máa wá kiri gbogbo agbára tó bá lè nǹkan máa wá ọlọ́run bá mi sọ gbogbo agbára wọn dòfo tó bá sọ dòfo ọlọ́run wọlá pé mi ò bí wọn o ọlọ́run wọlá pé mi ò ṣàbòsí tó bá gbogbo tó bá lè nǹkan máa wá agbára tó náà wọn fẹ́ dojú òdodo bolẹ̀ ọlọ́run bá mi gbé mi borí gbogbo wọn mo fagbára wọ ọlọ́run bẹ̀ wọ ọlọ́run mo fògo wọ ọlọ́run bẹ̀ wọ ọlọ́run ọlọ́run bá mi wá sọ wọ́n dẹlẹ́sìn jẹ́ wọ́n ṣẹ̀sìn láyé yìí kọ́ tún ṣe lọ́run járáǹkì wọn débi pé wọn ní nítumọ̀ láyé yìí wọn tún ní nítumọ̀ lọ́run ọlọ́run mo ṣe ń dán àmọ́ rápẹ̀rẹ̀ pé òṣìǹta bàbá yẹ rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lára mi ṣòro rápẹ̀rẹ̀ pé ọlọ́run jẹ́ òṣìṣì ṣòro lára mi ṣòro rápẹ̀rẹ̀ pé ọlọ́run wá ń jẹ níyà ọlọ́run wá fúnlẹ̀ mọ́ orí lára mi mo ń tún ẹ bá mi wo fìlà mi ṣé ò ṣe àyà lẹ́yìn ó báyìí bó ti ya lẹ́yìn àwọn èèyàn ò tí mọ̀ ẹ bá mi wo fìlà mi ṣé ò ya lẹ́yìn ẹjọ́ o ṣé kò ya ṣé fìlà mi ò ya ẹ bá mi wo o torí mi ò rí o àmì náà fìlà mi ṣé ò ṣe àyà wọn ní kò ya ṣòro àpọ̀lọpọ̀ ọlọ́run tó ṣe sí mi ní pé fìlà ń ya bọ́ mi lórí ìtura mọ̀ ṣé fìlà mi ò ya ẹjọ́ o ṣé ó ya àbí ò ya ó ya àbí ò ya ẹ bá mi wo wò má ní pé bí amẹkálíkì àwọn ọ́fíìsà mi ò tiẹ̀ lè wò mí náà kí n bọ́ta wúruwúru wọ́n á ní sọ mi pé ọ̀gá ti wà no ìmúra yìí okùn púpọ̀ káàtó kò dẹ̀ ṣẹlẹ̀ rí jáde lọ́tún aṣọ torí lọ́rùn mi torí bí mo wọ̀ yìí mo jọlá olúwa Texas ni o tó ti rí o mo jọlá olúwa Texas tó bá rí ajá ni kí lórúkọ ẹ wọn wà ṣọ́ọ̀bù wọn wà kò pe nọ́mbà wọn Mojọlá Olúwa tẹ̀lé online Mojọlá Olúwa Texas story ìwọ náà bó ṣe dó lára mi láì ṣe lẹ́wọ̀ ọ̀pẹ láì ṣe kílẹ̀ ń pe kíní mi ìrántí orúkọ kíní yẹn jàre mi ìmọ̀rúkọ tẹ́ ń pe kíní yẹn ẹ bá mi wá orúkọ kíní yẹn ẹ jọ yẹn ń jáde kíní mi ẹ bá mi wá orúkọ kíní yẹn ẹni tó bá wọn máa gba wàásù sísìn ẹni tó bá wọn wàásù ní fún sísìn wọn náà wo ìmúra tẹ wọ ọmọ bọ bóyá ìmúra ṣé ó rí dáadáa ṣé ó rí pé eléyìí ń ṣe olómi ọsàn Mojọlá Olúwa ni o àwọn náà ń gé aṣọ sí wa lọ́rùn tó ń wò pa Muhammadu Jaya jẹ́ ká máa ẹ máa wá ra aṣọ lọ́dọ̀ wa aṣọ wọn mo dẹ̀ wá mo wá ń rí mo wá ń ra aṣọ wọn dẹ̀ ń wà pa bá wọ aṣọ wọn bá eléyìí bá ba fọ́ ilẹ̀ ayé àtijọ́ gbé wọn náà rí nǹkan tó wọn náà wo bó ṣe rí lára ọmọ ọba tó bá wọ aṣọ wọn ó máa dúró lọ́rùn ẹ̀ tó bá yìí mi ilé ò ń ṣe aṣọ àwọn olómi ọsàn káwọn wọ ó máa rí wúruwúru lára wọn ní ẹ̀mọ́ tó fà ọlọ́run bá ń bínú sí ẹ olóhùn lo perfume ọlọ́run bínú sí ẹ olóhùn wọṣọ ọlọ́run bínú sí ẹ gbogbo tó bá lóun kó wọ̀ kò ní jọjú wọ́n kò ní jọjú ó ní jọjú lójú èèyàn ò ní jọjú lójú ara ẹ̀ ò ní jọjú torí bínú ọlọ́run ló ṣe kíní o ló wà lára ẹ̀ kíní orun yìí ok ọlọ́run bínú sí ẹ náà wọṣọ olówó ńlá
Ọlọ́run múra ìbínú Ọlọ́run ni ìyẹn wá wọ ìṣọmọ wọn wọ abẹ́rẹ́ alábẹ́rẹ́ ṣe ló rà Saheed Shittu yìí nígbà battle to finish ni ṣẹfẹ́ pa mí ni battle to finish báwo ṣẹfẹ́ pa mí ni ṣé ẹni plan mi lórí mi ni kí lẹ battle to finish kí ni gbogbo kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ ó máa kú ni ó máa check-in kú ni ṣé ká kú ni lẹ́yìn kó kú ilé ayé o àti block ẹ̀ internationally kò lè lọ London mọ́ kò lè lọ America mọ́ kò lè lọ kíní kan gbogbo Europe a sì ní pọ́kọ̀ gbọ́dọ̀ wọ London mọ́ o ẹ̀yin London mẹ́jọ wọlé o ó yá ẹ̀dí bẹ̀yẹn ó yá ẹ̀dí sẹ́bẹ̀ ẹ̀ tún lọ dí ìdíròkò ẹ̀dí Bakassi ẹ̀dí kò gbọ́dọ̀ pẹ́ Cameroon o ẹ bá wa di gbogbo ojú ọ̀nà ẹ má jẹ́ kí ẹ mọ̀jọ lọ ẹ mọ̀jọ lọ òun ni ká mú ẹ mọ̀jọ lọ o kí ló lè tó bẹ́ẹ̀ ókè ẹ mọ̀jọ lọ mo wá wà Nàìjíríà mo ń ṣayé mi Nàìjíríà àjọ ń jẹ Nàìjíríà àjọ mu Nàìjíríà àjọ ń tọ̀ síbẹ̀ ní Nàìjíríà kí ló tún kò tẹ́ fẹ́ ṣe ni wá sálọ ni justice for Saheed Shittu náà ẹ̀yin ń bẹ̀ mí fa wàhálà ẹ̀ ń bú mi èmi náà ń bú yín àjọ ń búra wa èébú wa dùn wọn wà ní ó ní lọ ṣaṣẹ́wó ní Àbújá o ó ní lọ rọmọ ní o ìwọ náà sọ pé òun náà mu tí ó mu codeine onímàmá ẹ̀ tí bàbá ẹ̀ náà mu gbó kó tó bára wọn sùn kó tó fi bí kí wàá ló burú nu tóun náà tó bá jẹ́ pé tóun náà bá sọ bẹ́ẹ̀ sí ẹ kí ló burú ń bẹ̀ ìwọ náà sọ pé òun náà mu gbó ó mu codeine olọ́mọdún 6 ló ti mu gbó ìwọ ló sọ àbí ìwọ náà mọ̀ pé òun náà ní kéèsì ńlẹ̀ 50-50 ni ó wá ń dùn ẹ̀ pé justice àwọn wèrè olóṣì jàti ẹ wá ń gbé placard pé ó bú o yóò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fóbìnrin ṣóbìnrin lè sọ pé olórí ibú ẹ̀yin obìnrin yẹn tó bá sọ pé ọkọ yín ẹ̀yin àtọkọ yín kẹ́ tó bá kọ́ tó ọmọ tẹ bí kọ́ ọ sọ bẹ́ẹ̀ fún yín pé ọmọ tẹ bí o kẹ́ tó kẹ́yìn àti ọkọ yín tó bá ra yín sùn papọ̀ tẹ fi bí ọmọ yín yẹn o ẹ ti mu igbó kẹ́ tó fi ṣó máa tẹ́yìn lọ́rùn ṣó lè tẹ́yìn lọ́rùn orí yín burú ẹgbẹ́ placard káàkiri pé justice for Umuli Fitina o justice for Umuli Fitina o justice for Umuli Fitina justice for Saheed Shittu nǹkan nítorí náà sọ fẹ́mi náà nǹkan orí yín burú tóun náà mọ̀ pé òun sọ tó bá ẹni ó lè máa sọ fún yín pé òun mi ò sọ bẹ́ẹ̀ o orí tí yín náà lè máa pè é tó bá ní òun sọ bẹ́ẹ̀ ẹni pé kó bọ́ta kó sọ pé gbogbo tó sọ ń pa ẹ póun sọ yẹn ní pé Saheed Shittu parọ́ mọ́ mi póun sọ báyìí ẹni kó ṣe fídíò máa kó gbogbo evidences ṣé ìbọn mi correct evidence. fóònù mi lọ gbóná ni ó gbóná lànà ni o fóònù mi bẹ́ẹ̀ ni bàbá wa click love and like ẹ máa bá wa click love and like ẹ bá wa share ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa share ẹ bá wa click love and like ẹ bá wa share pọ̀ torí Ọlọ́run ẹ bá wa click love and like ẹ bá wa share ẹ bá share rẹ̀ dáadáa. Ẹ máa sí ààrẹ ẹ máa bá wa sí ààrẹ ẹ máa bá wa sí ààrẹ ẹ bá wa sí ààrẹ. Ẹ bá wa sí ààrẹ dákun ẹjọ́ so n tó ṣe fún mi èmi náà ṣe fún ẹ padà ó tún ní ó lè ní bàbá tó bí mi olóòlè ní bàbá mi o ó ní ó lè ń gán sọ fídíò yẹn náà wà ńlẹ̀ ẹ̀yin woman rights àbí woman garbage àbí woman rubbish tẹkùnrin yín jáde ṣẹ́yìn woman rights àbí woman garbage àbí woman rubbish àbí kí lè pẹ́ra yín ẹ̀yin woman rights àbí woman garbage àbí woman rubbish tẹkùnrin yín jáde tẹ́ ń pariwo ṣe gbọ́ gbogbo tóun náà sọ ń pa èèyàn tóun náà bá wá dìde tóun náà bá wá ṣe bẹ́ẹ̀ tóun náà gbófin tóun náà gbé òun náà lé ẹjọ́ ṣé
àbóhùn náà bú òun náà padà ṣe wọn sọ fún yín ẹ̀yin woman rubbish ẹ̀yin woman right àbí woman rubbish woman garbage woman trash tẹkùnrin ẹ̀ jáde òun ò sọ fún yín pé òun náà bẹ́ẹ̀ bú kò sọ fún yín pé òun lòun kọ́kọ́ pé dáàdì mi lólè kò sọ fún yín pé òun ni mo mu codeine pé ọmọ ọdún mẹ́fà mo ti mu bú àti codeine kò sọ fún yín pé òun ní pé ọtí bá ṣe program báyìí ọtí nínú àmì kò sọ fún yín òun ò sọ fún yín àbí kò sọ fún yín gbogbo yẹn ẹjẹ bá yín wá kan nù ẹ kò sọ fún yín gbogbo yẹn ẹ̀yin kò bẹ́ bọ́ta justice for Umuli Fitina justice for Umuli Fitina ẹ̀yin náà lẹ́gbàá ẹ̀rẹ̀ bẹ́ bọ́ta àyà Kùránì Kẹ́rímù ọlọ́run ní ìjà àkóńfàsì kùnbì lọ́ba yìí fatabayyanu tí fásik tí pòkì woman garbage woman rubbish èèyàn tó bá gbẹ́jọ́ wá báyìí fatabayyanu wọ́n bá jẹ́ ń gbọ́ ntí àwọn alágbára ìfẹ́ mi sí ni. ọlọ́run ní ṣe investigation number. ẹ̀yin jẹ́ ọba continue ẹ̀yin tẹ́pẹ́ra yín ní woman rights àbí woman garbage tẹ́pẹ́ra yín ẹ̀yin ò sẹ́yìn ṣé inú wo lẹ̀lẹ̀ ń gbé ṣé inú wo lẹ̀ ní gbogbo yín ń gbé ní ìgbà tí ọ̀rọ̀ ohun àtọmọbìnrin kan tó ń pè ní Bíntù Rájí àbíkẹ́lẹ́ ń pè Bíntù nígbà tó wà ọ̀rọ̀ ohun àtọmọbìnrin yẹn ṣẹlẹ̀ ta ló dìde fún ta ló dúró fún sọ fún yín pé mi mo dúró fóun tí yẹn ń sọ pé according to Umuli Fitina tóun náà ń sọ tọ́jọ́ ń bára wọn sọ pé ọmọkùnrin yẹn ẹ̀jẹ̀ pọ̀ lẹ́nu ẹ̀ ó ń pẹ̀jẹ̀ máa dìde sọ̀rọ̀ pé yẹn ń pẹ̀jẹ̀ àwa màlá èmi màá mo dìde sí fún gbà yẹn èmi màá mo jà fún ẹ̀yin ò rántí nígbà tó ní rọ́lá Amẹ́ríkà tí yẹn ń tẹ̀ láti máa àtáàkì ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn èmi màá mo dìde fún tí mo sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀yin woman rubbish tẹ́pẹ́lá yín ní woman trash ẹ̀yin ò dìde nígbà yẹn o ẹ̀ mọ́ rí nígbà yẹn o wọ́n wá gbé yín dìde kẹ wá sórí burúkú ẹ̀yin náà wá dìde ẹ wá ń bọ̀ ta ló dìde fún gbà yẹn nígbà tó ń gbógun tì í tó ní pé ọmọkùnrin kan o wọ́n jọ bára wọn ní ìkọpọ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ pé ọmọkùnrin yẹn wá ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu wọ́n ló fa káṣífù funfun ó fi kú ẹ̀jẹ̀ yẹn ta ló dìde fún ta ló sọpọ́ọ̀tì ẹ̀ ẹ̀yin èèyàn lọ́dọọdọ yìí ta ló dìde fún gbà yẹn ta ló dìde fún ta ló dìde tó sọpọ́ọ̀tì ẹ̀ nígbà yẹn ta ló dìde ṣe bẹ́ẹ̀ mi mo dìde tí mo dúró tì pé ẹ má ṣàbòsí ẹ̀ gbàtà sírí ọ̀rọ̀ yẹn tún sí mi lọ́wọ́ mọ́mbà ta ló dìde fún gbogbo gbà yẹn ṣe bẹ́ẹ̀ mi mo dìde tí mo forí tí mo wá mo ṣe investigation lórí ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ jà fún ta ló dìde fún ṣe bẹ́ẹ̀ mi mo dìde fún olórí burúkú ààrẹ ẹ wá dìde lẹ́nìí ó wá ń bá yín ẹ̀yin náà ẹ wá sọ pé Umuli Fitina ẹ wá níjọ́ tí ẹ bọ́ sọ́dọ̀ bọ̀dá mi Kọ́lá Olóòtú tẹ́ ẹ̀ ń sọ ń bẹ̀ pé mi ì lè bàjá mọ́ láyé àbẹ́ gbàgbé ní gbàdé sọ gbọ́ ọ̀rọ̀ yẹn jẹ́ mi ò fẹ́ play ọ̀rọ̀ ẹ̀ kò wù mí kí n play ọ̀rọ̀ ẹ̀ ni o kò wù mí ni o kò wù mí kí n play ọ̀rọ̀ ẹ̀ torí pé àwọn Yorùbá sọ pé ẹjọ́ là ń kọ́ ká tó ṣe kí ni o ká tó kọjá àwọn Yorùbá sọ bẹ́ẹ̀ mi ì fẹ́ play ọ̀rọ̀ ẹ̀ for now àwọn lọ́yà sí ni pé má sọ̀rọ̀ hospital gan ọyìn wọn lù mí pé àwọn ò fẹ́ gbogbo rọ́bì tí mo kí n relax kí n sinmi mo lè fagídí gbé pé mi ò ní gbà. God give me my love power
my last power ni mo ń lò báyìí. God give me my last power. Last power mi mo ń lò tí mo fi ń pariwo. Ṣé fẹ́ pa mí ni? Kí ni mo ṣe fún yín Nàìjíríà? Ẹ̀wọ̀n ọmọ Nàìjíríà ẹ̀wà àwọn tọ́pọ̀lá wọn ní Mùsùlùmí o, ẹ̀wà àwọn àbá, ẹ̀wà àwọn tọ́pọ̀lá wọn láàbà, ṣáwọn àwọn eléyìí. Ìjọpọ̀ rẹ̀ ní bàbá pírẹ́sẹ̀nsì, ó ní kò sáforíjì. Ìjọpọ̀ rẹ̀ ní Umuli Fitina, ó lè ń jẹ́wọ́ Umuli Fitina ẹ̀ náà. Ìyá wàhálà, ìyá jàkídíjàgan, ìyá onídààmú. Irú Umuli Fitina, wọ́n wá pè pé kó wá ṣàbòsí, òun náà bẹ́ bọ́tà. Ẹ jẹ́ ká rún o, ẹ jẹ́ ká pa o, ẹ jẹ́ àgé, ẹ jẹ́ èmi Mọ̀mọ́dù. Ṣèbí Nàìjíríà yìí lájọ wà? Ṣé Nàìjíríà yìí lájọ wà? Ẹ mọ̀ pé ẹ pọ̀ jù mí lọ, èmi ò lágbára, èmi ò ní kankan, bọ̀ mo lọ́lọ́run. Ṣùgbọ́n ẹni tó bá sọpọ́tì yín, mo promise onítọ̀hún ní bínú Ọlọ́run tí ò rújú, abọ́mu ẹ̀, tó bá jọ́bìnrin ni, abọ́kù ẹ̀, abọ́mu ẹ̀, gbogbo ìrun àparun látọ̀dọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá sọpọ́tì yín, bójá adájọ́ ni, ìbínú Ọlọ́run ló máa pa. Tó bá jẹ́ lọ́ọ̀yà ni, lórí àbòsí tẹ́ fẹ́ ṣe, ìbínú Ọlọ́run ló máa pa. Bójọba ni, ìbínú Ọlọ́run ló máa pa. Bó jẹ́ ìmáàmù ni, ìbínú Ọlọ́run ló máa pa. Ìbínú Ọlọ́run tí ò ní kú lórí ìran onítọ̀hún ló máa bá. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ni omi ìmà jókì. Àdàbí tó bá kún mo jẹ̀bi. Ẹbẹ̀ lóhùn lé mi lórí tó bá dá yín lójú. Nkúntù mú mi níyì. Tó bá jẹ́ pé onígbàgbọ́ òdodo ní ẹni Ọlọ́run bá wa mú fẹ́. Tó bẹ́ẹ̀ ẹnu yín ò tọrọ. Tó rárá bòsí ni ó yẹn lọ lóògùn kí n sùn. Ìjayé mi nígbà tó ń sunkún ebi lọ́jọ́ kìíní àná Umuli Fitina ṣé ó gbàgbé ni. Bọ́dà wa kọ́ ti sọ orúkọ kí ni orúkọ yẹn fún mi mọ́ bọ̀. Dẹ́rùboko wọ́n ní Dẹ́rùboko náà ń pè Dẹ́rùboko náà ń pè àwọn ní àwọn Yorùbá ń pè. Dẹ́rùboko tó sẹ́ni sí mi ló jẹ owó yìí àwọn náà máa gbowó yìí wọ́n ní Dẹ́rùboko lórúkọ tó ń pè èèyàn kan ló sẹ́ni ẹ̀sìn mi sí sẹ́ni má ní kíní kan wò èèyàn kan ló sẹ́ni fọ́ìsì fún mi nísì wọ́n ní Dẹ́rùboko lórúkọ tí kíní náà ń jẹ anyway ẹlòmíì tún pè ní wọ́n tún pè ní kùkùté igi tó bá gé kù lóko náà pè kùkùté tó bá gé bóyá igi tó gé ó lè jẹ igi yẹn náà but wọ́n máa ń lo igi yẹn náà tó máa wá join ní bí nǹkan ọmọ yẹn lá máa ń mi báyìí tó máa ní spring lára ó lè má jẹ spring but àwọn òyìnbó máa ń lo tó ní spring tá máa mi là ń gbà. ìyẹn títà àwọn òyìnbó máa ń mi báyìí tá máa ṣe àgbàlagbà báyìí jẹ́ pé tẹ́yẹ bá ti rí àṣà lọ so ọlọ́mọṣá ìṣàlùwà ọlọ́mọṣá ìyọnu sí wa ẹ jẹ́ kí lọ relax but justice for Saheed Shittu náà o ẹ̀yin woman garbage tẹ́ ń gbé ẹjọ́ kiri tẹ́pẹ́lá yín ní woman rights àbí ẹ̀pẹ́lá yín ní NGO àbí kíní kan tẹ́ lọ gba ẹjọ́ lẹ́nu Umuli Fitina tẹ́ fi ń pariwo kiri pé kíní kan ẹ̀ ní tẹ́ǹṣẹ́ màmá yín kiri ṣẹ́ ń gbọ́ báyìí ẹ̀yin woman garbage yẹ bẹ́ẹ̀ ṣe wáyẹ olódó mo sọ fún yín o ẹ má tọ́ra yín ẹ lọ gbé bírèèni yín kalẹ̀ kẹ́yìn náà wò pé ṣóun náà búyàn ìjà tẹ́ má jà tẹ́ ẹ̀ rí draw ẹ má dà sí òun náà ń bú mi àjọ ń búra wa ni mo pè sákèésì ló di èébú ló bú mi èmi pè sákèésì ni pé alájà ẹ má ṣe eléyìí ò dáa nígbà tó tún fẹ́ wọ̀ sí ẹ̀ ó ní sàásù inú Kùránì náà ti yọ mo ní sọkúsọ ló ń sọ ó bá bẹ̀rẹ̀ ebú ó ní sàásù nígbà tí èèyàn ní sàásù oko tiwa
ìyẹn ní sàásù ẹni àbíkẹ́lẹ́ wí náà ìyẹn ní sàásù ó ní sàásù mo ní sàásù báwo ó ní inú kùránì náà ti yọ mo nínú kùránì yẹn wo náà ti yọ èwo ṣe ọ̀rọ̀ wo ló sọ ó ṣe máa náà yọ sàásù nínú kùránì ìyẹn ní ọ̀nà ìwé tó ìlú àwọn oṣù níbi tó ti ń bó káàdì o onínú kùránì náà ti yọ sàásù ó tún bọ̀rọ̀ jẹ́ ó ní ìyá kẹsẹ́ẹ̀tì tó ní pé ìsású ní sílátìlẹ̀ àrídùsílẹ̀ sálà ṣé yẹn náà tún lọ mo wò báyìí pé ẹ wo wèrè yìí mo ní fídíò ẹ lọ́wọ́ ni o ṣùgbọ́n mo ní fídíò gbogbo tí mo sọ ìmọ̀ ní lọ́wọ́ ni o ó sọ bẹ́ẹ̀ ó ní ìyá kẹsẹ́ẹ̀tì tó sọ pé ìsású ní sílátìlẹ̀ àrídùsílẹ̀ sálà ń kọ́ ìyẹn ń kọ́ ṣé yẹn tí wàá fi pé sàásù tó tí wàá mìíràn sàásù ní sílátìlẹ̀ àrídù wàláì fàlà àná tún láì alálẹ káfíńdì ó sọ bẹ́ẹ̀ tó bá jí ọba pilẹ tó bá jí ọba bá pilẹ ó ní ìyá kẹsẹ sọ ní pé ìsású ní sílátìlẹ àrídùn sílẹsálà ṣé kò sí ṣé yẹn náà lọ ó sọ bẹ́ẹ̀ fàlà àná tún láì alálẹ káfíńdì ó sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ṣáwá ní sọ̀rọ̀ wọn ní àwọn fu olórí bú mùsùlùmí máa wà nù gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń kó kiri káàkiri èèyàn sọ̀sọ̀kúsọ ó bá ayà kùránì jẹ onísàásù inú kùránì náà ti yọ ṣé wọn náà gbà bẹ́ẹ̀ olórí bú ààrẹ ògbóni máa ń gbé justice for umule fitina o agbọ́dọ̀ dìde fóbìnrin ká gbèjọ obìnrin sóbìnrin lẹ́yìn tó wájú obìnrin rere ní ìjọ tóun sọ pé màmá tó bí mi àti bàbá mi wọ́n mu igbó kọ́ tó bára wọn ní ìkọ̀kọ̀ níbo lẹ́wà orí yìí burú subhanaka ọmọ abiamdik ọmọ báyìí wà lákọ o ó dúróore ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tó bìnrin lọ́lọ́ tọ́ni bílí òòjọ́ pé èèyàn ó gbọ́dọ̀ jálè hàn ní àwọn òyìn àlè àfi ká jọ́ku ẹ̀ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bó ṣe ń dán agùntàṣọ lò ó bó ṣe ń dán oríwé ṣòro àpẹẹrẹ pé ìyá ń jẹ orílára mi ó wà Nàìjíríà ó tún dán báyìí oúnjẹ òmù mo tún dán ó yẹ kó gbogbo ọmọ ìwọ tó wà nù tíìmù àwọn ẹni tó lọ ń wọ kí náà porúkọ aṣọ yẹn náà dẹrùboko tó dàbí tó wọṣọ tó dàbí tí yóò wọṣọ wá dàbí dẹrùboko báyìí tó wá mí láńgbàláńgbà bí dẹrùboko mo bẹ wòrọ àgbà tó lọ kó penjamas sí lọ́rùn ní Amẹ́ríkà mo bẹ wòrọ ó wọ penjamas bí penjamas bóyá punjamas náà pàṣẹ tó fi ń sùn wọn kò sí lọ́rùn lamẹ́ríkà mọ́ wọ pinjamas lọ sí sẹ́ńtà aṣọ tó fi ń sùn ó wọ lọ sí sẹ́ńtà mọ́ wọ ìwọ yìí ṣé mo yù ó ti ẹ̀ já ara wọ́n wọ pinjamas ẹ̀ lọ́rùn lọ sí sẹ́ńtà woman garbage àápàdé lẹ́tà ọlọ́njọ́ ọlọ́mọ pàtórí wa mo yìí wà lẹ́kùn o bí mo ṣe wà lẹ́kùn mo tún wà lákọ ọlọ́run tọ́lọ́run ò bá ti mú mi ẹ lè mú mi o ẹ lè máa sá eré yín kẹsà gbogbo eré yín kẹsà láàárọ̀ kẹsà lọ́sàn kẹsà lálẹ́ kẹsà níyàlẹ̀ ta ẹ máa bọ́ lọ́wọ́ ọba àdẹ́dà wájú ni ṣẹ́tí gbọ́ ẹ máa sáré lọ bẹ́ẹ̀ ṣe ń sá eré yẹn lọ. ẹlòmíì ti sẹ́ńtì pé kí sẹ́ńtì 50,000 sáwọn dẹ́rù boko ló ń jẹ́. Good morning. I slept off yesterday. Okay. Well, I'm back. Okay now. Anyway, kọlọ máa ṣàṣìjọ náà wà á padà pàdé lẹ́tà. Ẹ̀yin mùsùlùmí ẹ fọkàn balẹ̀. Ẹ jẹ́ kó máa dára wọn láàmú lọ́rùn káàkiri. Èmi dúró mi ọmọ Nàìjíríà limited. Mo dúró mi dédé. Ẹni ọdún mo gbọ́dọ̀ sọ. Gbogbo bẹ́ẹ̀ yẹn sáré kiri. Ẹ máa bọ́ lọ́hùn bẹ́ẹ̀ subhanaka Allahumma abihamdik. Wa nashhadu an la ilaha illa anta. Wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi.